bá mi gẹ́ẹ̀tì mọ́ ìzẹ́mzẹ́m omi zemzem omi alálùbáríkà ni wọ́n wá bá mi hàn Yá Latif ṣé ti rí ó ti rí báyìí pé Yá Latif ni Yá Latif yìí a lè bá ẹ̀kọ́ òwò àwọn Yá Latif yẹn 309,000 ádàdí oyè ọdún táwọn àṣẹ abúlé ká fi lò 309 so títí eléyìí wá gba 309,000 Yá Latif ló fẹ́ hàn wàá wá han Suratul Waqi'a náà ẹ ti rí wàá han Suratul Waqi'a wàá hàn òun ní 309 ló máa hàn òun Yá Latif yẹn 309,000 wàá wá fọ́ pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìgbọ́dọ̀ bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization àkáǹtì nọ́mbà fún àwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀dá fẹ́ kọlù wa ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 tó bá ti fọ́ sínú kébẹ̀ wà á máa mú pẹ̀lú original oyin sínú 5 litre yẹn bí isinillahi ta'ala wà á di olówó wà á di ọlọ́rọ̀ àárọ̀ gbogbo nǹkan fún ẹ tó bá wà lágbára ẹ̀ tún wà máa sa Yá Latif yẹn kó dẹ̀ máa sa Suratul Waqi'a wọ́n wá máa ṣe Yá Latif yẹn o lè máa ṣe ní 309,000 wà á dẹ̀ máa ṣe Suratul Waqi'a 309 ó ti yé bí isinillahi ta'ala ṣe bẹ́ẹ̀ for complete fún bá bí 21 days ọ̀nà Allah inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ á kún wọ́n ti kàn má gàràgòdò wọ́n ti dé ni wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwọ́ ẹ̀kọ́ pọ̀ ètò àdúrà pọ̀ tí máa fi kọ́ yín pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m bẹ́ẹ̀ ni lọ ṣe wàá bọ́ kúrò nínú ìjákulẹ̀ wàá bọ́ kúrò nínú àìríjà àìrímọ̀ àìrínà àìrílò torí pé kí ni orúkọ Ọlọ́run ọba lágbára gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ kọ́ńtàtì wa fẹ́ èké nínú ìpèníjà both natural and spiritual problem ẹ patronize wa lórí àwọn product wa àwọn egbòogi tó lágbára made in India packed in South Africa bulldozer caterpillar transformer all in one memory booster bẹ́ẹ̀ ni àti miracle leaves gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ti mọ àwọn product wa kò síbi tẹ́ wà tí ò dé ẹ gẹ́ẹ̀tì tẹ́ wá fẹ́ ra black seed powder black seed oil virgin olive oil tá a mọ̀ sí seitun gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa gẹ́ẹ̀tì ẹ̀ látọ̀dọ̀ wa bismillah ta'ala kódà tẹ́ bá fẹ́ hàn tú àwa máa bá yín hàn ó ti yẹ yín sí àwa máa bá yín hàn lóríṣiríṣi anything tẹ́ bá fẹ́ hàn kò wá síbi tẹ́ wà tí product wa ò dé DHL là ń lò la fi ń deliver all over the world even within local DHL náà la fi ń deliver àbí GIG logistics àdúrà ló ń gba agbára kọ́ gbìyànjú kó lọ ṣe Yá Latif àti Suratul Waqi'a yìí wàá dúpẹ́ fún Ọlọ́run gẹ́ẹ̀tì mọ́ ìzẹ́mzẹ́m 5 litre bẹ́ẹ̀ ni tó bá ti ṣe kóra máa mú pẹ̀lú yín kó dẹ̀ pa òfin Ọlọ́run ọba mọ́ kó dẹ̀ máa ṣe sàárà ẹ̀ tó bá lágbára tún wá máa sá lóye kóye tó bá lè sá tó bá dẹ̀ lè sá ní oyè ọ̀hún tó ń mu yẹn wàá dúpẹ́ fọlọ́run ó wà very effective ètò sàárà wà táwa fi yanjú kéèsì yín fún yín ètò àdúrà wà táwa fi yanjú kéèsì yín fún yín àwọn àlàl powder wà tá fi yanjú kéèsì yín fún yín ètò àwẹ̀ wà tá fi yanjú problem yín fún yín àwọn ò ní fìtọ̀fọ̀gbẹ́ fún yín Ọlọ́run la máa pẹ̀dá sọ̀rọ̀ yín torí pé kí ni ẹ̀mí òkùnkùn wà wọ́n dáyàn láàmú innahu yarakum wa qabiluhum min haythu la tarawnahum yatakabbatu shaytanu minal mas àwọn ẹ̀mí òkùnkùn dáyàn láàmú o ẹ jẹ́ ká múra ká ṣe kí ni ká dẹ̀ má fìtọ̀fọ̀gbẹ́ tilka hududullah wa ma yuti illa wa rasulahu ẹ má ká kọjá ẹnu àlà Ọlọ́run àti ti òjíṣẹ́ bí isnillahi ta'ala èyíkéyìí nínú ìpèníjà obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ ọkùnrin tó yẹ pé kò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó rẹ̀ mọ́ abẹ́ni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun ayé ń dàyàn láàmú ńlá làkàlà ó ń rí ìjákulẹ̀ ó ń fa kò tóra wọn obìnrin tó pọ̀ ní ovulation problem infertility ẹ̀dà fibroid hyperclatine bẹ́ẹ̀ ni fertility problem menstrual disorder fibroid blockage tube infection ó ti wọ starve àtọkùnrin náà the same thing weak erection quick ejaculation premature ejaculation low sperm count ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ni ẹ contact Sheikh Afagba under Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department lórí +234-810-913-1425 ẹ lọ ṣiṣẹ́ yìí ẹ dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàtà àwọn aláìníkẹ́ share fídíò ìbí sínú láì tààlà ó máa rájẹ jẹun lọ síwájú báyìí rẹ̀ sí ni máa bá ẹ agbára Ọlọ́run innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí o má sàlámù wáyé lálẹ́ kọ́ ẹ fi fídíò.